ló wà nínú igbe ẹ̀san ni mo bẹ̀rẹ̀ sí ní rí lójoojúmọ́ bàbá mi mo ṣetán o àmọ́ mo wá bẹ̀ yín torí pé ẹ̀ ń rí mi báyìí mi ò rí yín mọ́ mo fi Ọlọ́run Olódùmarè bẹ̀ yín ẹ fún mi ní àyè láti rí ẹni tó ṣe yín báyìí rí mú kémi náà lè ràn gbogbo wọn padà wá sí rògbò tẹ́ wà yìí wọ́n fẹ́ kẹ́ máa tẹ̀lé mi kiri nítorí àwọn pípù ìburú mi sì fẹ́ kágbára wọn ká mi. pẹ̀lẹ́ ǹlẹ́ ọmọ mi ọ̀tọ̀ ní tí mo rò lérí rẹ tẹ́lẹ̀ mo ṣe bí àwọn kan tí wọ́n máa fẹ́ jí òkú wú. àwọn tó máa ń wókun lèmi náà pè. ṣùgbọ́n nígbà tí mo gbọ́rọ̀ ẹnu rẹ ṣe láàánú má kọ́ òkú lóru má pọ̀ gbẹ̀san jẹ́ kí Ọlọ́run gbẹ̀san fún ọ kókó ọ̀run ó dúró tí ọ̀ká pọ̀ tà á kọ́ má ka ọ. abẹ́ tí ẹ rí. má sunkún má. abẹ́ tí ẹ rí. abó rí. sẹ́rù kú kójú kò sùn kójú kò sùn àwọn tí wọ́n ṣèkà yìí àwọn náà ò lè máyéra. òkú ọlọ́mọ yìí ti ẹ̀ sùn. ó náà ò lè sùn kò ní filẹ̀ òkú ò ní filẹ̀ ọ̀hún máyéra gbé kọ́lọ́run dájọ́ fúnra rẹ̀. bóòrí gan ṣé kò sí lọ́rẹ́ kò sí ewu rárá. èyí lákàtà mú. ọmọ yín kan ní mo wá rí. káyọ̀ kí ló gbé ọmọ rẹ ní tóní àyíṣàfẹ́ àkọ́bí mi nìyẹn. tóní àyíṣàfẹ́. ọmọ erin nìyẹn. ọmọ lákàtà mú ni. má pè mú ẹ. kí ló wà. Anthony. wá bí wá bí. ọjọ́ ló bẹ́ẹ̀ yẹ mo fẹ́ ṣe náà mo fẹ́ ṣe náà lè gbé ọmọ bíbí náà kàn ó ti bẹ̀rẹ̀ ọmọ erin ọmọ lákàtà fún ọ̀gáre. ẹ ṣe bàbá. torí àwọn tá à ń sọ àyè ọ̀pọ̀lọpọ̀ tó bá wá bí ẹlòmíì á bun lẹ́kùn ẹlòmíì ọ̀kadì ra kẹ̀kẹ́ á fún mi. kẹ̀kẹ́ rálì. bẹ́ẹ̀ ni gbogbo gbà èmi máa tọ́jú àsopọ̀ alábíàmá bíi káyọ̀ tó dà fún àyè pápò ọ̀kadì ọmọdé yóò dà fún ọ. ọ̀gá mo lálejò pé mi padà pé mi padà yígọ́ bàbá báwo ni ẹgbẹ̀lẹ́ àkúṣẹ́ àkúrọ̀ ajé àfiṣẹ́ ìṣeun rẹ̀ àfiṣẹ́ ìlọ́mọ lọ́wọ́ nípa ọ̀rọ̀ owó yín àbí. owó ìpín sàkéde. That's right. ọ̀pọ̀lọpọ̀ ló mọ̀ mí yes mi ni no mi ni wọ́n mọ̀ mí ládùúgbò mi ń ṣe àdéhùn bí màmá di ọmọ ìṣe ká lọ kẹ́ wa lọ gbẹ̀tọ̀ yìí. orúkọ mi ni Abdulkarim wá àṣírí ọ̀dà orí ẹ̀wà sí ìgbà yẹn. kí ló mú wọn lójú báyìí. accident mọ́tò ní sáà. accident lọ́wọ́ fọ́ lójú kan. iṣẹ́ ọlọ́run ni. o ò lè sáré rí báwọn o ì rí yẹn báwọn ọ̀gbọ́n àbọ̀ ìmọ̀lá ká ìgbọ́dọ̀ mú mọ́lẹ̀ bẹ̀rù. àkúrà náà sọ ó ní ìwọ tí. kékeré ayé lè lọ. ǹdè wa mọ̀ kó o fẹ́ o lè rí báwọn. ọmọ gbé ọmọ ẹjọ́ ẹ. ó ní sá. ṣèjú márùn rẹ lò ìṣètò ọ̀nà tẹ́lẹ̀ pẹ́pẹ́pẹ́ yìí àtẹ̀kẹ́ bá ń sọ̀rọ̀ ṣèjú márùn péré. ok sá. ṣé kí n dábà yìí. bẹ́ẹ̀ ni sá. kẹ́ ẹ̀ kúrò kálẹ̀ yìí.
bàbá àgbàlagbà bàlágbì bàbá àgbàlagbà bàbá àgbàlagbà bàbá àgbàlagbì. náà ẹja sí ọba. Mákọ̀ ìjìnlẹ̀ bàbá mákọ̀ ìjìnlẹ̀ bàbá mákọ̀ ìjìnlẹ̀ bàbá mákọ̀ ìjìnlẹ̀ bàbá. wọ́n ń la bolo kọ́ lẹ́yìn. ọmọ yẹn ló bí ọkẹ́ lọ́gbà mi. lọ́gbà mo ti lò ojú ìbò. ẹ múra ṣiṣẹ́. wọ́n mú yọ ebo lè kejì yín wà tó parí búburú. ó wà lókè lọ́yọ̀. o lọ mẹ́rin nu wọn. tó bá yá yẹn máa wá wọn lọ síbẹ̀. ẹ jọ kò í ṣe pé a lè máa fún yín agbọ́dọ̀ máa pàrọ̀ fún yín ọlọ́run ọjọ́ yín fóònù bíi lájú àtàlàfíà ẹ̀dá tẹ̀ bá ti sábì. ọlọ́run yọ èmi o. àti èmi ò kù sí tèmi. a lè sọ pé ẹ sábì kó mọ kẹ́ẹ̀dẹ̀ nípa ẹ̀ balẹ̀ mọ́tẹ́ ẹ̀ padà sáyé. àbá ẹ paro lọ jà ẹ paro lọ. ó sọ̀bù èyí bá èyí 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 ó sọ̀bù èyí bá tó fọ́ lójú kan báyìí àfa kìnnì kan náà sàpèrè. gíga. ọjọ́ ń ṣe ọ̀dọ̀ tẹ̀lé wọn tó wọ̀. èmi ká gbàgbẹ́jẹ oníkaná. Hello, Mr. Wada. by the way bó lẹ́tà sí lórí tébù. inú wa dùn gan-an ẹ ti ẹ̀rí ìwé wa pẹ́ wá that's very fantastic. ọmọ abúlé ìwé kúrò ní bàbá. ẹ bí ọmọ mẹ́ta ìyàwó kan lẹ́ni ìyàwó kan yẹn gan pàápàá ọ̀rọ̀ bọ̀ ni. ìyá ayé dẹ̀ ti kú bàbá yín ló kú. kú sẹ́ni ẹ lé o. àwòṣẹ́ Mr. Wada this is 500,000 naira. ẹ bá wa release báṣì látọ̀dọ̀ yín after tẹ bá parí iṣẹ́ yẹn ẹ gba 500,000 balance. next day. ṣe máa san. ẹ máa bá mi tọ́jú ẹ̀. sátìmọ̀ kí n tù mí abẹ́rẹ́ kúrú. sábàbísí mi ta ẹ̀sìn mi lọ́wọ́ nílé oṣèlú mẹ́lẹ̀ gbàgbọ́ wàlíjì mọ̀ àti ìmọ̀ ọmọ bá lóko àwọn dada lókè ìbàdàn nílé òsì ọ̀lẹ́ àwọn dr lọ́ọ̀ olóòtú ọkọ̀ ọjọ́ ìgbẹ́bí àwọn tí mo rẹ́rọ̀ káyọ̀ ọmọ ti dúró àìmọ̀ kó bá mi tọ́jú gọ́dọ̀ ọkọ̀ ta jésù àfihàn aláṣẹ nọ́mọ rẹ́sítọ́rántì bẹ́ẹ̀ bá ti dé tó òrótò. ìwọ lọ dúpẹ́ lọ́wọ́ rẹ kò sí ẹ̀ka owó ìrí èrò ìyá rí owó tó tó báyìí mọ̀jọ̀ bọ́lọ̀ mi o ó lè fọ́ gbẹ̀yìn rẹ ó lè yẹ ọ̀jẹ̀ mi o lọ́wọ́ wò wọ́n fún mi o dè mọ̀ pé àṣẹ tí mo ṣe wọ́dà mo ṣe oríire mo kò jẹ́ kristu olúwa fatia. ọ̀ya ọmọ ẹ̀ máa ṣeré rẹ. bẹ́ẹ̀ni bàbá ẹ̀ báyọ̀ mi ọkọ̀ bísíbísí àwọn tí ìyàbọ̀ dé mi àyíra ọmọ tó mi là kó mi sọ̀rọ̀ sí o àwọn ọlábẹ́bí àwọn kristi bẹ́bí lè mọ̀ dáadáa. Yes, come here. Don't see me. Come here. Follow me here. brother Ask everything. Ask your father. Ask your mother. Ask everything. Why you tell me like that? brother bó ti yẹ kí n fi iná nìyẹn. Why you need dọ̀bálẹ̀? mi ò gbọ́dọ̀ gbé uniform dọ̀bálẹ̀ fún yín. You don't know my business. Ọmọ ṣẹ́ tí mo ṣe ya. mo mọ̀ pé wọ́n dà ní sẹ́yìn. Yes, mo lè control ẹ lẹ́nu ẹ̀wọ̀n. Yes, why you no sense to regarding my. brother mi sítẹ̀yìn náà bá wà ní uniform sẹ́ẹ̀lì dọ̀bálẹ̀. So o lè dọ̀bálẹ̀ fún bàbá ẹ̀. Àbí gbà tí ìyá rẹ̀ jí omi sára. Tẹ́mi ń dọ̀bálẹ̀ gbà kò jálè kò jí omi. Ṣé ìwọ mọ̀ gbà tẹ́mi dọ̀bálẹ̀? Àbí a mọ̀ sí dọ̀bálẹ̀ tí mo dọ̀ kí wọ́n tó pé kí ìyá rẹ̀ ọmọ náà kó tó kọ bàbá rẹ̀ lẹ̀ kó tó lọ fẹ́ bàbá tí ń dà. kó dẹ̀ respect ni o máa wọ́ yín lẹ̀ o. Nígbà tí mo ṣubú
lórí ọ̀dà. ẹ mà fẹ́ máa ó ní number six brain. sẹ́rí tí n bá máa gbé mi tẹ́ bá máa rí pé ẹ kan lẹ́lẹ̀ lára níbi tí màá wọ ìyẹn mọ̀ fẹ́ sí. ìdóòlù mi ta àmì pé sani ẹ̀sán jáde fọ́ gbọ́ ẹ̀ tó. ìdàkúnlò àìmọ́. ọ̀rọ̀ bọ̀ fún ẹ̀yà ẹ̀jẹ̀ lónìí dá olórí púpọ̀ máa yẹ.